Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga láti orílẹ̀-èdè Nàìjíríà. Yóò dára fún ọ. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán mi. Nítorí Ọlọ́run tún sọ̀rọ̀, bàbá tún sọ̀rọ̀. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìrírí mi gangan. Nítorí wọ́n máa ń pòwe kan ní ìyà ò jẹ ọ́ lọ́gbọ́n, ta tíṣà ẹ, ta ló kọ́ ẹ nígbà tí ìyà ò bá jẹ ọ́. Ìrírí mi gangan nínú Ọlọ́run, nínú ẹlẹ́dàá, nípa orí bíbọ, pé kán máa bọ orí. Ọ̀pọ̀lọpọ̀ láti máa gbọ́ pé kán bọ orí, kán bọ orí, kán bọ orí. Ọ̀pọ̀lọpọ̀ gan láti ẹ̀ ti bọ orí ní ọ̀nà kan náà. Ṣùgbọ́n tó jẹ́ pé ó lè ṣiṣẹ́, ó lè má ṣiṣẹ́. Ìdí ẹ̀ tó lè má fi ṣiṣẹ́ nígbà míì ni pé irọ́pọ̀ gan. Nítorí pé mo ti máa ń gbọ́ tí wọ́n á ní àwọn èèyàn kan wà lóyìnbó, àwọn èèyàn ò sí nítòsí, ṣùgbọ́n a ní a fẹ́ bọrí wọn fún wọn in absence ní ibi tí wòlíì ń gbé. A lóun fẹ́ bọrí yẹn fún ẹni tí ò sí níbẹ̀, kò possible. Irú orí bíbọ báyìí ẹ̀tàn àti irọ́ ló wà ńbẹ̀. Kí ni orí bíbọ nínú Ọlọ́run? Tẹ́tí kó gbọ́ ìrírí mi, direct encounter, ìrírí mi lójúkorojú pẹ̀lú ẹlẹ́dàá, pẹ̀lú Ọlọ́run nípa orí bíbọ. Tẹ́tí kó gbọ́. Èmi náà ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún gẹ́gẹ́ bí wòlíì tó jẹ́ pé ogun èṣù ká mi mọ́ ni, tí mi ò rọ́nà gbégbà, tí mo tálákà tó fẹ́ ju ti èkúté ilé lọ. Mo dẹ̀ ń gbàdúrà torí church, ìjọ tí mo ń lọ gbà, ìjọ àwọn Pentecostal ni, níbi tí a ti ń fáyà àdúrà. Mi ò ní fẹ́ dárúkọ ìjọ yẹn. À ń gba àdúrà, odidi ọdún mẹ́wàá ni mo fi ń gba àdúrà, tó jẹ́ pé aṣọ ku ẹ̀wù kan àti ṣòkòtò kan sí mi ní ara. Bàtà ẹyọ kan gan tí mo ní, ẹsẹ̀ mi ti jẹ sóòlù ẹ̀ jáde. Ẹsẹ̀ mi ti ń kanlẹ̀ lábẹ́ bàtà yẹn. Tí mo ò rówó ń wọ taxi, màá rìn gbogbo ìlú, ẹsẹ̀ ni mo fi ń rìn bí láì ṣe wèrè. Bí mo ṣe nìyẹn fún ọdún mẹ́wàá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí mo tálákà. Nígbà tó yá tí Ọlọ́run fẹ́ gbọ́ àdúrà mi ní òru ọjọ́ tí mò ń wí, mo sùn ní gẹ́gẹ́ bí èèyàn ṣe ń sùn. Nígbà tí ó di òru ni mo gbọ́ gbàgbàgbà níbi itan mi, mo bá tají. Títají tí mo tají ni mo wo bàbá funfun kan lókè mi. Dípò kí n máa wo àbẹ́stọ̀d, bàbá kan tí gbogbo ara ẹ̀ funfun ni mo rí, tí ojú ẹ̀ súnmọ́ tòsí mi. Bàbá yẹn ń sọ fún mi, ó dárúkọ mi, Olúfẹ́mi. Ó ní kí n pẹ̀lẹ́. Ó ní tó o bá ti dìde, ó ní sọ fún ìyá ẹ̀ kó bẹ́ ẹ lọ ní ìka ẹja aborí, ìyẹn ẹja àrọ̀ gbígbẹ tán ti yan tán ti ká. Ó ní ìka ẹja aborí, ó ní kán gún iyán, kán kó sínú àwo funfun. Ó ní kán bu iyọ̀, ó ní kán gbé ìka ẹja aborí ńlá kan gbé sínú àwo funfun. Ó ní kí ìyá mi bá mi fi bọ orí mi. Ó ní kó máa sọ pé ìrètí òun ẹlẹ́dàá ń gbé bọ̀ kó má forí mi mọ́. Ó ní kí ìyá mi gbàdúrà fún mi bẹ́ẹ̀, kó fi àwọn kinní yẹn kó fi bọ orí fún mi, kó sọ pé ìrètí òun ẹlẹ́dàá ń gbé bọ̀ kó má tún forí mi mọ́. Bàbá yẹn rí fáà sí ara ẹ̀ àti ẹlẹ́dàá. Ó rí fáà sí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá. Bàbá yẹn bí aṣọ tí mo wọ̀ yìí ṣe funfun, bẹ́ẹ̀ ni gbogbo skin ẹ̀, gbogbo ara ẹ̀ ṣe funfun. Gbogbo ètè ẹ̀, everything, irun orí ẹ̀ bí ẹsẹ̀ white bí aṣọ yìí ni. The only thing tó dúdú lára bàbá yẹn kò ju kóró tó dúdú lára ojú yẹn. Bàbá yẹn sọ pé òun ní ẹlẹ́dàá. Ó ní kí ìyá mi, ó ní kó fi àwọn kinní yẹn bọrí fún mi, kó sọ pé ìrètí òun ẹlẹ́dàá ń gbé bọ̀ wá fún mi, pé kó má tún forí mi mọ́. Nígbà tí mo bá bàbá yẹn argue lójú ìran yẹn ní òru yẹn, mo bá argue, mo ní ìyá mi ò mọ̀ ọ́ ṣe. Nítorí ọmọ alákọ̀wé ni mí, bàbá mi alákọ̀wé ni, lọ́ọ̀yà ni títí ó fi di adájọ́. Màmá mi náà engineer ni títí ó fi retire. Mo ní kò mọ̀ ọ́ ṣe. Ṣùgbọ́n ìgbà tí bàbá yẹn disappear, torí bàbá yẹn bá mi argue pé ìyá mi mọ̀ ọ́ ṣe, bàbá wa disappear. Ìgbà tó disappear, mo tan bẹ switch, mo tan ná. Ó jẹ́ aago 3 òru gérégé. Mi ò lè lọ máa kan yàrá ìyá mi nígbà yẹn, torí inú yàrá kan náà fún mi nínú ilé àwọn parent mi nígbà wọn. Gẹ́gẹ́ bí pastor o, mo ti níyàwó, mo ti ń bímọ o, mo dẹ̀ ń gbé ní yàrá kan nílé parent bí mo ṣe pọ̀ tó. So ìgbà tí ó wá di 6 nídàájí, mo wá dìde, mo lọ sí yàrá màmá mi, mo lọ kanlẹ̀kùn, wọ́n ṣílẹ̀kùn fún mi. Mo sọ nǹkan tí mo rí fún wọn. Ìyá mi dẹ̀ lóun mọ̀ ọ́ ṣe lóòótọ́. Ó ní bàbá tí mo rí òpùrọ́, ó lóun mọ̀ ọ́ ṣe. Ó ní torí pé bàbá òun ó máa ń ṣe fún àwọn customer lójú òun nígbà tóun náà wà lábẹ́ òbí tòun. Láì fọ̀rọ̀gùn, ìgbà tó jú mọ́, màmá mi arrange gbogbo kinní yẹn. Kó tó di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn, lọ́jọ́ kejì yẹn, ìrọ̀lẹ́ ọjọ́ yẹn, màmá mi ṣe gbogbo ètò yẹn fún mi. Wọ́n fi gbogbo kinní yẹn bọ orí mi. A lo oṣù yẹn tán.
a bọ́ sí oṣù kejì, a lò ó kù díẹ̀ kó oṣù kejì parí ní ìṣẹ̀lẹ̀ abàmì tó sọ mí di ọlọ́rọ̀ dèní ní ọ̀nà mi là títí di èní. Ìṣẹ̀lẹ̀ abàmì ni, nítorí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn mi ò ní lè máa sọ lórí afẹ́fẹ́, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ṣílẹ̀kùn gbajúmọ̀ fún mi, ó ṣílẹ̀kùn ọlá, ó ṣílẹ̀kùn owó, ó ṣílẹ̀kùn ọrọ̀, tó fi jẹ́ pé láti ìgbà yẹn ọ̀nà ò dí mọ́ mi mọ́ dèní. Láti ìgbà yẹn bàbá funfun dẹ̀ tún máa ń padà wá, òun ló máa ń darí mi. Bàbá yẹn ní òun ní ẹlẹ́dàá, ẹni tí ó sọ̀rọ̀ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀, táwa nírú ẹni yẹn, yóò dára fún ọ lórúkọ Jésù. Ṣé ẹ rí, ó jẹ́ kí n wá mọ̀ wípé orí bíbọ ó jẹ́ nǹkan tí ó jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé orí bíbọ jẹ́ kí ni? Orí bíbọ jẹ́ ọ̀nà láti ṣàdúrà, láti kẹ́ ẹlẹ́dàá wa. Ta ni ẹlẹ́dàá? Ọlọ́run ni, gẹ́gẹ́ bí bàbá funfun yẹn ṣe sọ, ó lóun ní ẹlẹ́dàá. Orí yìí, òun ni àpẹẹrẹ Ọlọ́run lára wa, òun ni àpẹẹrẹ Ọlọ́run nínú ayé wa, nítorí pé Ọlọ́run sọ pé òun ni orí ìjọ, gẹ́gẹ́ bí ọkùnrin ṣe jẹ́ orí fún aya rẹ̀. Ọlọ́run ní pé òun dẹ̀ ní orí tọkùnrin, so òun ní orí ọmọ ènìyàn. Tó o bá ti bọ orí ẹ, ẹlẹ́dàá ẹ, Ọlọ́run ló ń worship ní ara ẹ yẹn. Ọlọ́run is a point of contact, is a point of contact to God on your body, your head. So tó bá ti bọ orí ẹ, Ọlọ́run náà ló ń kẹ́ yẹn, Ọlọ́run ló ń bọ ní ayé ẹ yẹn, Ọlọ́run á sì dá ẹ lóhùn. Orí bíbọ ó ṣe pàtàkì gan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń ráre kiri, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ. Ọlọ́run sọ pé òun fẹ́ fi mẹ́sẹ̀jì bá ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, bá ayé ìran àwọn ènìyàn pàdé ni. So orí bíbọ, o lè bọ orí ẹ níbi tó wà. Tó o bá fẹ́ bọ orí ẹ, sọ fún wòlíì rẹ, wòlíì ẹ á bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run, kí lọ Ọlọ́run fẹ́, á bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹlẹ́dàá, gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ṣe yọjú sí mi ẹ. Ó yọjú sí mi torí pé mo jẹ́ wòlíì ẹ, torí a ti yàn mí láti ilẹ̀ wá, gẹ́gẹ́ bí ìwé Jeremáyà. Ṣùgbọ́n wòlíì ẹ á bẹ̀rẹ̀ pé kí ló yẹ kán fi bọ orí ẹ fún ẹ. Ọlọ́run á sọ fún, wòlíì ẹ á sọ fún ẹ. Ibikíbi tó bá wà, o lè bọ orí ẹ níbẹ̀, ọ̀nà ẹ̀ dẹ̀ máa là. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣoògùn kiri, ọ̀pọ̀lọpọ̀ á gbàdúrà, wọ́n á rò pé téèyàn bá ti ṣe wọ́n ń bọ orí, wọ́n á rò pé ẹ̀ṣẹ̀ ni, kì í ṣẹ̀ṣẹ̀. Nítorí ìrírí mi nínú Ọlọ́run ni mo sọ, òun lọ̀nà mi dẹ̀ ṣe làdè ní. Ẹ gbọ́, kéèyàn tó ka ìwé ìmọ̀ òfin ní yunifásitì kó tó jẹ́ lọ́ọ̀yà, tọ́lọ́run ní kó gbé sílẹ̀ kó máa ṣe wòlíì, ó yẹ kẹ́ mọ̀ pé kì í ṣe nǹkan kékeré. Kéèyàn tó ti ilé ọlọ́lá jáde wá kó wá jẹ́ pé wòlíì, pásítọ̀ àgbàgbé. Mi ò ní ṣọ́ọ̀ṣì, Ọlọ́run ò gbéjọ lé mi lọ́wọ́, ṣùgbọ́n Ọlọ́run rán mi sí àgbáyé tí ìfẹ́ Ọlọ́run dẹ̀ ń ṣẹ dòní. Mi ò gbàdúrà fún èèyàn kọ́ Ọlọ́run kọ àdúrà sí mi láyà rí títí di òní. Bí mo ṣe ń lù bẹ́ẹ̀ ló ń dún. So ṣé bí ara ọ̀nà lílà náà ni? Ìgbà kan wà, ọdún mẹ́wàá ni mo fi wà gẹ́gẹ́ bí wòlíì àti ìránṣẹ́ Ọlọ́run láì ní aṣọ ju ẹyọ kan lára. Ọlọ́run dẹ̀ wá, ó dẹ̀ ní kí n borí ọ̀nà dẹ̀ là. Ní ọ̀nà ìyanu, òkè ni ọ̀nà yẹn ti lọ là, láti òkè, kò tiẹ̀ bẹ̀rẹ̀ níbi kékeré. God bless you. Ó ṣe rere, yóò dára fún ọ. Tó bá fẹ́ bọ orí ẹ, pé nọ́mbà mi 07037993902 fún àǹfààní àwọn tí ò bá sí ní orílẹ̀-èdè Nàìjíríà, tán bá fẹ́ bọ orí wọn. Bóyá o notice pé ọ̀nà dí gágá, bóyá o notice pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ lórí ohunkóhun, nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ fún ẹ, ó ní ohun tó ń wojú Ọlọ́run fún, tí ọ̀nà ọbẹ̀ block, o nílò láti bọ orí ẹ. Tí o bá fẹ́ bọ orí ẹ, lọ fohùn sílẹ̀ sí WhatsApp nọ́mbà mi. Orí WhatsApp ni kí o ti bá mi sọ̀rọ̀, kó lọ ṣe voicemail sílẹ̀. Tó bá kàn ẹ́, màá dá ẹ lóhùn tá tẹ́ ẹ lọ́rùn. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí +234 7037993902. lẹ́ẹ̀kan sí +234 7037993902. Nọ́mbà mi nìyẹn. Sọ̀rọ̀ sórí WhatsApp fún mi, áàdì mi sí WhatsApp, fọ̀rọ̀ sí, fi gbólóhùn ẹ lẹ̀ síbẹ̀. Tó bá kàn ẹ́, torí àwọn èèyàn máa ń pọ̀, wòlíì àgbáyé lọ́lọ́run ṣe mí, mo dẹ̀ ń dá àwọn èèyàn lóhùn online, mi ò gbé fóònù fún PA. So tó bá kàn ẹ́, màá tún kọjú sí wọn náà, màá dá ẹ lóhùn tá tẹ́ ẹ lọ́rùn. Tó bá fẹ́ borí ẹ, màá bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run ohun tí Ọlọ́run máa ní kó o fi bọ orí ẹ, tí ọ̀nà yá dẹ̀ là, tí nǹkan tó ń wá ẹ tá tẹ̀ ẹ lọ́wọ́, lẹ̀kùn tó tì tá ṣí. Ìwé, ṣé o fẹ́ gba ìwé ìgbélú ni? Àwọn òyìnbó fọgbọ́n gbẹ́sẹ̀ lé, o dẹ̀ ti ní gbogbo requirement, má wọ̀rí.
gbogbo ọ̀nà á là fún ẹ. Ṣé ọmọ ló ń wá, ṣé èso inú ló ń wá ni, ṣé àìsàn kan láyé gbé ságọ́ ara ẹ? Pè mí, màá béèrè lọ́wọ́ Ọlọ́run ohun tó yẹ kó, ohun tó fẹ́ kó fi kẹ́ òun, kó fi bọ orí ẹ. Tí n bá ti béèrè tọ́lọ́run bá ti dáhùn, màá sọ fún ẹ ibi tó wà ẹ ló ti máa bọ orí ẹ. Wọn ò kì í bọ orí lẹ́yìn fún yàn, jìbìtì àti irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó bá ní kó fi bọ orí yẹn, wọ́n gbọ́dọ̀ gbé kan ẹlẹ́dàá ẹ̀ báyìí, ó gbọ́dọ̀ kàn ẹ́. Pé wọ́n bá ẹ bọrí níbì kan lẹ́yìn, o ò sí níbẹ̀, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Yóò dára fún ọ, ó ṣe rere, kò lè yí padà láì, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ gbàdúrà kan fún ẹ tó bá ti ń gbọ́ mẹ́sẹ̀jì yìí tó ṣàǹfààní fún ẹ, nítorí pé o ṣíà àdúrà yìí náà, nítorí pé o ṣíà mẹ́sẹ̀jì yìí fún ọ̀pọ̀ ènìyàn. Mo fẹ́ gbàdúrà kan fún ẹ tó o bá ti ṣíà ẹ̀, kí àṣẹ àdúrà yìí kó bà ẹ́. Láti wákàtí ọ̀wọ̀ tó ti ń gbọ́ àdúrà yìí lọ títí da ìparí December 2023, ìró congratulation a máa gbọ́ lọ́dọ̀ ẹ. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga. God bless you.